إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله اليوم 29 من شهر جمادى الآخرة عام 1445 هجريا الموافق 12 من شهر يناير عام 2024 ميلادية. فموضوع الخطبة هو فضل شهر رجب وبعض أحكامه. يقول الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم. عباد الله، إن شهر رجب من أحد الأشهر القمرية الحرم، ومعنى رجب هو التعظيم، فقد كانت العرب في الجاهلية تعظمه من ترك القتال فيه، ويذبحون له ما يسمونه العتيرة. فلما جاء الإسلام فعظمه أيضا، إلا أنه حرم ما يسمونه العتيرة، وجعل رجب من أشهر الحرم. والدليل على حقيقة تعظيم الإسلام لشهر رجب وغيره من الأشهر الحرم قوله تعالى: فلا تظلموا فيهن أنفسكم. أيها المسلمون، إن القتال والظلم ونحوهما في الأشهر الحرم أعظم ذنبا من غيرها، فلا ينبغي أن نزيد على حرمة هذه الحرم على ما شرع الله لنا، ولا ينبغي لنا أن ننقص مما شرع الله لنا. فشهر رجب لم يثبت دليل تخصيصه بشيء من العبادة. قال ابن رجب رحمه الله تعالى: لم يرد في فضل شهر رجب ولا في صيام شيء منه معين، ولا في قيام ليلة مخصوصة فيه حديث صحيح يصلح للحجة. أسأل الله سبحانه وتعالى أن يرينا الحق حقا وأن يرزقنا الاتباع، وأن يرينا الباطل باطلا، وأن يرزقنا الاجتناب، إنه على ذلك قدير. الحمد لله، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أرجو فوالله الله سبحانه وتعالى. أجري بك وسيابتي جالس تصل دودو يا في الله الله. بكن أجري بأن محمد صلى الله عليه وسلم أرسل الله الله ني وجه وجيش الله الله ني النبي شيء. أبي الله سبحانه وتعالى أقوى سلكم كتير كفوا النبي محمد. كلام باكي أنوارا لين واتي أنوار صحابة. كلام مساكين كوكوانا كما واتيو كيقول النبي صلى الله عليه وسلم. نيو نتين شيء 29 نوسو جمادى الآخرة تي هجرة النبي محمد صلى الله عليه وسلم تودي 1445 tó ṣe dédé oṣù ojú ayé tí ń jẹ́ 12 nínú oṣù January ní 2024, èyí tí ó máa jẹ́ ìrántí Ọlọ́run Ọba Allah fún wa. Òun náà ni ọlá tó wà fún oṣù tí ó dájú kọ wá, táwa náà dájú kọ yìí. Tàbí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala an yuhilla alayna shahrahu bil amli wal iman was salamatu lil islam. Àbí Allah subhanahu wa ta'ala oṣù Rajabu tó kù bí ọjọ́ kan àbí tó dí lọ́jọ́ kan tí ó fi wọlé, abẹ́lọ́wọ́n bá kọ́lọ́mọ́sá jí ó bá ẹnì kọ̀ọ̀kan wa dáadáa.
ọlágbára ọlọ́run ọba Allah òní ni 29 nínú oṣù Jumadal Akhirah tí ń fi ń yé wa pé tọ́lọ́mbá kádàrá pé wọ́n bá rósù tí ilé òní bá sú ọ̀la tí ń jẹ́ ọjọ́ sátidé ní ó máa jẹ́ ọjọ́ àkọ́kọ́ nínú oṣù Rajab tí wọ́n bá wá rí àwọn ó ka ọ̀la yóò máa wá pé 30 nínú oṣù Jumadal Akhirah ìjọ Sunday ó máa wá jẹ́ ọjọ́ àkọ́kọ́ nínú oṣù Rajab eléyìí jẹ́ òǹkà tá a kà nínú ìkéde èyí tí ó bá òǹkà ti sultan ti Nàìjíríà tó bá mú abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala kọmọ́sá sàlékún àgbọ́yé fún ẹnì kọ̀ọ̀kan wa abẹ́ sí àgbéyẹ̀wò lórí ọlá tí ó wà fún oṣù tá a mọ̀ sí Rọ́jàbù yìí gẹ́gẹ́ bá ṣe mọ̀ nílẹ̀ Yorùbá báwọn èèyàn ṣe máa ń bàbàrà oṣù yìí púpọ̀ tó bá wọlé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì wọn àti ẹ̀ máa mú gẹ́gẹ́ bí ọdún ni wọn a máa mú ní oṣù ìjọsìn wọn a bàbàrà rẹ̀ lọ́nà oríṣiríṣi eléyìí náà ni a wá fẹ́ fi ránra ara wa létí gẹ́gẹ́ bá ti máa ń sọ gbogbo ọdọọdún náà tá a máa fi ránra wa létí nítìtorí pé ọ̀rọ̀ Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ń sọ fún Ànábì kí fadhakkir fa inna dhikra tanfa'ul mu'minin Ọlọ́hun ní rí Ànábì ẹ máa ránra yín létí o torí ìrántí ìmáa ṣe wáàsí fúnra ara yín yóò máa jẹ́ àǹfààní fún gbogbo olùgbàgbọ́ òdodo ìrántí oore ni ìrántí yóò máa ṣàǹfààní fún ẹni tó ti mà bákan náà yóò máa ṣàǹfààní fún ẹni tí ó mà kódà yóò ṣe ní láàánú pé ń ta wí lọ́dún tó lọ tá a ti fọkàn sí fáwọn èèyàn ó ti gbọ́ yé tó bá tún dirú ọdún yìí tá a bá kọ̀ tá a láàní wí á padà rí i pé ọ̀pọ̀lọpọ̀ náà àwọn tó ti gbọ́ lọ́dún tó lọ yẹ yóò dà gẹ́gẹ́ bíi pé wọn ò gbọ́ rí tí ò bá wá rí bẹ́ẹ̀ ẹ wo àlámọ̀rí ọ̀rọ̀ oní ọlọ́lọ́dún dé gbogbo ọdún tó bá ti jẹ́ bóyá bí ọdún December 25th tí ń jẹ́ ọdún Christmas àbọ́dún New Year tí ń jẹ́ 1st ẹ rí i pé ọdọọdún náà ni a máa ń pera wa sákìyèsí ẹ̀ àmọ́ gbogbo ọdọọdún tá a bá ń sọ yóò wá dà gẹ́gẹ́ bí páwọn èèyàn gbọ́ rí yóò tún wá ní ẹlòmíì lára bí ìgbà tí ó yẹ pé kí ni ó tún ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ni bọ́rọ̀ ọmọnìyàn ṣe rí ni ọmọnìyàn inú tọ́lọ́wọ́n ọba Allah tó fi sí wa lára òun náà ni ìgbàgbé wa ló fi jẹ́ pé ẹ̀sìn Islam Ọlọ́run ṣe lẹ́sìn ìrántí a ní dákẹ́ a nítorí pé ọ̀rọ̀ yìí bóyá ti sọ lánàá ká má wàá sọ lónìí ma a máa sọ gbogbo ìgbà ni yóò lè ṣàǹfààní fẹ́ni tó ti mọ̀ tẹ́lẹ̀ bákan náà yóò tún lè tájí ẹni tí ó mọ̀ náà tẹ́lẹ̀ òun náà lè mà nípa báyìí ọ̀rọ̀ Rajab a ṣẹ̀ṣẹ̀ máa sọ láàyè ibi tá a wà yìí bákan náà gbogbo àwọn àfáà súnnà náà pátápátá láwọn àyè wọn kọ̀ọ̀kan ibi wọn bá ti rọ opportunity wọn máa ń sábà tún ráwọn èèyàn náà létí ipe oṣù Rajab ojú wo lẹ̀sìn Ọlọ́run Ọba Allah ló fi wò kí ni bàbára rẹ̀ gan ibadallah Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ń sọ fún al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitanir rajim nínú suratu at-Tawbah tí ń jẹ́ Qur'an ẹlẹ́kẹsàn àyà 37 Ọlọ́run sọ ń bẹ̀ fún wa pé inna 'iddata shuhuri 'inda Allahi 12 shahran fi kitabillah Ọlọ́run Ọba Allah ní oṣù lọ́dọ̀ wọn Ọlọ́run Ọba tí ó máa jẹ́ odidi ọdún oṣù táàkà tí ó máa fi pé odidi ọdún Ọlọ́run ní 12 ní lọ́dọ̀ wọn Ọlọ́run Ọba o Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ní yawma khalaqa samawati wal ard minha arba'atun hurum dhalika ad-dinul qayyim Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ní àwọn oṣù tá a sọ yìí Ọlọ́run ti kọ àkọọ́lẹ̀ rẹ̀ láti jọ́ tọ́lọ́run ti dá sánmà àti ilẹ̀ ipe inú àkọọ́lẹ̀ lọ́dọ̀ wọn Ọlọ́run o oṣù 12 lòun gbé kalẹ̀ fáwọn mùsùlùmí òdodo oṣù 12 yìí ó ṣe pàtàkì débi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ìjọsìn wa ó so pọ̀ mọ́ oṣù yìí bọ̀tọ̀gọ̀rọ̀ mùsùlùmí lónìí àmọ́ pàtàkì oṣù yìí látara yìí pé oṣù January oṣù February títí dé December lọ́pọ̀lọpọ̀ wa oye táǹkà kò jẹ́ ká ní bàbàrà sí oṣù ojú ọ̀run oṣù ojú ọ̀run dẹ̀ ni ó so pọ̀ mọ́ ìjọsìn wa gan ó lè fi oṣù January oṣù Gregorian kọ́ lọ fẹ́ fi gbà àwẹ̀ o oṣù ojú ọ̀run la máa fi ń gbà àwẹ̀ tá a bá fẹ́ ṣe hajj oṣù ojú ọ̀run la máa fi ń ṣe kódà obìnrin tí ọkọ rẹ̀ bá jáde láyé tí ó bá ṣe opó tí ó ṣe ìdá ọjọ́ tẹ́sìn Ọlọ́run Ọba Allah gbé kalẹ̀ oṣù tọ́lọ́ ń gbé kalẹ̀ fún wọn oṣù ojú ọ̀run ni o bọ̀tí lónìí ta bá rí ọ̀pọ̀lọpọ̀ àwa tá a jẹ́ mùsùlùmí àwọn nǹkan tá à ń dárúkọ yìí oṣù ojú ayé la fi ń kà á látara pé ọ̀pọ̀lọpọ̀ wa àmọ́ bàbára rẹ̀
oṣù ojú ọ̀run yóò ṣe pàtàkì púpọ̀ oṣù ẹ̀sìn wa ni oye látara pé kò sí nǹkan kan tá a fẹ́ ṣe nú ẹ̀sìn ó so pọ̀ mọ́ oṣù tá a sọ yìí ibadallah ọlọ́run bá wọn sàlàyé pé oṣù méjìlá ni oṣù yìí o minha arba'atu hurum ọlọ́run ní mẹ́rin bẹ́ẹ̀ ó jẹ́ oṣù tó pàtàkì ó jẹ́ oṣù tó bàbàrà ọlọ́run bá Allah ní dhalika dinul qayyim ọlọ́run lálàyé tá ń sàlàyé fún yìí eléyìí lẹ́sìn o òǹkà tá a ní ẹ máa kà yìí òun là gbé kalẹ̀ tó fẹsẹ̀ múlẹ̀ inú oṣù tó dá nínú òǹkà tó yẹ kẹ́ ẹ máa kà òǹkà tí a gbé kalẹ̀ yìí tọ́lọ́run bá Allah sàlàyé fún wa yìí ọlọ́run bá Allah ní òun náà lò òǹkà tó lálàáfíà kò sábà wọn bẹ̀ oṣù wa oṣù ojú ọ̀run inú kó jẹ́ 29 àbí kó jẹ́ 30 ẹ ní rọ́ọ̀kan kó jẹ́ 28 mbẹ̀ ẹ ní rí ọ̀kan kó jẹ́ 31 mbẹ̀ láàrin méjèèjì yẹn náà ni Allahu akbar ọlọ́ni dhalika dinul qayyim ọlọ́ni àgbékalẹ̀ tó dáa inú ìsìláàmù ló wà ẹ̀sìn tó lálàáfíà tó fẹsẹ̀ múlẹ̀ òun náà lẹ̀sìn ìsìláàmù òun náà ni ó sàlàyé gbogbo nǹkan fún yà bó ṣe tọ́ àti bó ṣe yẹ ọlọ́wọ́ bá Allah ń sàlàyé fún wa lọ síwájú nínú àyà yẹn bọ̀tọ̀ ọ̀rọ̀ padà débẹ̀ insha Allah ta'ala a fi lè ma ìtọ́lọ́wọ́ bá Allah bá bàrà àti ọlá tọ́lọ́ ń gbé fún oṣù yìí àtàwọn nǹkan míì táwa lẹ̀ mọ́ tí ò sí nínú rẹ̀ ibadallah ẹ rí oṣù yìí àwọn àfẹ́sìn wọ́n jẹ́ ó yé wa pé ó jẹ́ ọ̀kan nínú àwọn oṣù ojú ọ̀run wọ́n ń pè ní Rajab ó láwọn okọ̀ tó pọ̀ alákọ̀ọ́kọ́ okọ̀ rẹ̀ tó gbajúmọ̀ jù dáadáa òun náà ní kíní òun náà ní Rajab wọ́n ń pè ní Rajab látara yìí pé wọ́n mú gbólóhùn yẹn látara nǹkan tó tóbi tábà ní Rajab at-ta'zim ní tó tóbi náà ń pè bẹ́ẹ̀ wọ́n ní torí pé àwọn Lárúbáwá faqad kanat al-arabu fil jahiliyya yu'azzimuna wọ́n láwọn Lárúbáwá wọ́n bàbàrà oṣù Rajabu yẹ wọ́n pàtàkì rẹ̀ púpọ̀ òun náà ni oṣù ẹlẹ́ẹ̀keje nínú oṣù ojú ọ̀run àwa mùsùlùmí oṣù Rajabu yìí àwọn Lárúbáwá ńgbà tí ò tí ì sẹ́sìn wọ́n bàbàrà rẹ̀ débi pé gbogbo àwọn tó jẹ́ oníjàgídíjàgan nínú wọn lásìkò Rajabu yìí wọ́n fi jà lẹ̀ wọ́n fi jàgídíjàgan lẹ̀ wọ́n fi wà búlẹ̀ kódà ẹni tí èèyàn kan pa bàbá rẹ̀ tí ń wá onítọ̀hún káàkiri gbogbo àwọn oṣù tó kù tó bá rí ẹni ó pa bàbá rẹ̀ lásìkò Rajabu yóò sì fílẹ̀ yóò jò mà lọ yóò fúri rẹ̀ tó sì jẹ́ pé tó bá ríru ẹni yẹn nú oṣù míì kò ní fílẹ̀ ibi táwọn Lárúbáwá tá bàbàrà kínnídé tá bàbàrà oṣù Rajabu dé oṣù Rajabu yìí wọ́n bàbàrà rẹ̀ débi pé wọ́n á tún máa pa ẹran fún wọ́n lẹ́ran kan tí wọ́n máa ń pa fún wọ́n máa ń pè ní àtírọ̀ oṣù Rajabu yìí nínú àwọn orúkọ tó ní wọ́n á máa pè é ní shahru mudhar nítorí pé àwọn àràn kan bẹ́ẹ̀ náà àwọn àràn Lárúbáwá wọ́n ń pè wọ́n ní mudhar àwọn yìí náà bàbàrà oṣù yìí jù wọ́n sàpọ́nlé rẹ̀ ju gbogbo àwọn tó kù lọ wọ́n á máa wá fi oṣù yìí tì sọ́dọ̀ wọn ìgbà oṣù àwọn mudhar nìyẹn torí àwọn wọn pọ́n lé jù bákan náà oṣù yìí wọ́n á máa pè é ní shahru fard oṣù kan tó dá wà bóò ló ṣe dá wà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n ń tú àyà yìí tá a kà yìí tọ́lọ́mọba Allah ní oṣù mẹ́rin kan bẹ tó lọ́lá nínú àwọn oṣù méjèèjìlá tó jẹ́ oṣù ọjọ́ ayé táǹkà Ànábì sallallahu alayhi wa sallam wọ́n ń kà pé mẹ́ta ń bẹ ó tó tẹ̀lé rárá wọn ẹyọ kan wá dá wà wọ́n ní ìdáwà rẹ̀ yẹn ló jẹ́ kí wọ́n máa pè ní shahru fard látara yìí pé oṣù al-Muharram oye òun ló jẹ́ oṣù alákọ̀ọ́kọ́ nínú oṣù tó jẹ́ oṣù bàbàrà yẹn bákan náà oṣù Dhul-Qa'da tó jẹ́ oṣù ẹlẹ́ẹ̀kọkànlá bákan náà oṣù Dhul-Hijja tó jẹ́ oṣù ẹlẹ́ẹ̀kejìlá tá a bá wá fẹ́ kà tí wọ́n lè tò tẹ̀lé rárá wọn a wá gbé láti Dhul-Qa'da oṣù kọkànlá Dhul-Hijja oṣù kejìlá àti al-Muharram oṣù alákọ̀ọ́kọ́ ẹ̀rí pé wọ́n tó tẹ̀lé rárá wọn àmọ́ Rajabu ń tiẹ̀ òun dá wà ní oṣù ẹlẹ́ẹ̀keje ni lẹ́yìn oṣù tiẹ̀ ló ṣẹ̀ṣẹ̀ wá ka oṣù bíi mélòó lẹ́yìn rẹ̀ oṣù márùn lẹ́yìn rẹ̀ lẹ́yìn Rajab òun náà láàrin Sha'ban lẹ́yìn Sha'ban ní àrí Ramadan lẹ́yìn Ramadan ní àrí Shawwal bákan náà yóò wá kan Dhul-Qa'da àti Dhul-Hijja wọ́n ní tán fi ń pe oṣù yìí láwọn orúkọ yìí ni Ibadallah oṣù Rajab dá ń sọ yìí wọ́n ní ó ṣe pàtàkì débi pé ńgbà tí Ìsìlámù náà dé Ìsìlámù náà pè ní oṣù bàbàrà Ìsìlámù náà pè ní oṣù àpọ́nlé
ó pọ́nlé báwọn tí ò lẹ́sìn yẹn bí wọ́n ti ń pọ́nlé àmọ́ ọ̀nà ọ̀tọ̀ tí Islam tó fi yapa wọn òun náà ni pé ẹran tán ń pa fún Islam kọ̀ndẹ̀mù ẹ̀ wípé ẹ̀ lè máa pẹ ẹran fóṣù kan tọ́lọ́wọ́n ọba Allah ò dẹ̀ fún yín ní pé àṣẹ kò pa yín láṣẹ pé kẹ́ ẹ pẹran àsìkò tá a máa ń pẹran ní oṣù Dhul Hijjah ni tá a bá fẹ́ pẹran léyà àṣẹ eléyìí sì wà látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba Allah ni Ibadallah eléyìí yóò jẹ́ oyé wa pé oṣù Rọ́jàbù yìí ó tún so bàbàrà ni ẹ̀sìn Islam náà ó sì pàtàkì rẹ̀ kí wá ní nǹkan tọ́lọ́wọ́n ọba Subhanahu wa ta'ala tó fi bàbàrà oṣù yìí àti nǹkan tọ́lọ́wọ́n ọba Allah fẹ́ kó máa ṣẹlẹ̀ nínú oṣù yìí Ọlọ́run sọ nínú àyà tí a ń kà lọ tó jẹ́ Suratu Tawbah àyà 37 yẹn Ọlọ́run ní fala tadhlimu fihinna anfusakum Ọlọ́run ní oṣù Rọ́jàbù yẹn ẹ gbọ́dọ̀ ṣàbòsí fẹ́mi ara yín bẹ́ẹ̀ o kí wá oṣù Rọ́jàbù nìkan bẹ́ẹ̀ láti oṣù Dhul-Qa'dah àti oṣù Dhul-Hijjah àti al-Muharram ẹ gbọ́dọ̀ ṣàbòsí fún ara yín bẹ́ẹ̀ oṣù alákọ̀ọ́kọ́ àti oṣù ẹlẹ́ẹ̀kọ̀ọ̀kànlá nínú oṣù ojú ọ̀run àti oṣù ẹlẹ́ẹ̀kejìlá àti oṣù keje ẹ má ṣàbòsí fún ara yín bẹ́ẹ̀ o nítorí pé àwọn àfẹ́sìn wọ́n jẹ́ ó yé wa pé àbòsí tá a bá ṣe fúnra ara wa láwọn àsìkò míì tá a bá ń gba ẹ̀ṣẹ̀ ẹyọ kan wọ́n ní ẹ̀ṣẹ̀ tá a gbà tá a bá ṣe àbòsí fúnra ara wa nínú oṣù àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí nínú ẹni Rọ́jàbù wa àti Muharram àti Dhul-Qa'dah àti Dhul-Hijjah wọ́n lẹ́ṣẹ̀ tá a gbà oye tá a bá ṣẹ̀ lọ́hùn ọba Allah ń bẹ ẹ̀ṣẹ̀ yóò tóbi ju ká ṣẹ̀ lọ́hùn ní àsìkò míì lọ bẹ́ẹ̀ náà làwọn ṣe olóore náà tá a bá ṣe láwọn àsìkò yìí wọ́n ní ládàá tá a gbà ń bẹ̀ náà òun náà bàbàrà níwájú Ọlọ́hun ọba Allah Ibadallah àkíyèsí táwọn afẹ́sìn táwọn á pè wá sí òun náà ni pé oṣù yìí ẹnìkankan nínú wa a gbọ́dọ̀ gbé ọlá kan fún nínú àwọn ọlá tọ́lọ́hun ọba Allah gbé fún àpẹẹlẹ tọ́lọ́hun fi síbẹ̀ ni pé fala tadhlimu fihinna anfusakum ẹ gbọ́dọ̀ ṣàbòsí fẹ́mi ara yín ẹ gbọ́dọ̀ para yín bẹ̀ ẹ gbọ́dọ̀ tọ́jà níbẹ̀ ẹ má hùwà abú níbẹ̀ ẹ má ṣàbòsí níbẹ̀ ẹ má ṣẹlọ níbẹ̀ má ṣe jàǹbá fẹ́mi ara rẹ níbẹ̀ má ṣe jàǹbá fọ́mọlàkejì rẹ níbẹ̀ ní tọ́lọ́hun ọba Allah sọ fún wa nìyẹn àwọn àfáàjọ yé pé káwá gbé ìjọsìn kan káwá gbé sínú oṣù Rọ́jàbù yìí wọ́n ní Ọlọ́hun ọba Subhanahu wa ta'ala kò fi ẹ̀rí kankan sí o iṣẹ́ ìjọsìn téèyàn bá sì ṣe ń mẹ́ àṣedànù ni yóò máa jẹ́ kọ́lọ́mọ́ fi wá sínú àwọn aláṣedànù ọlágbára Ọlọ́hun ọba Allah ọlọ́rúkọ rẹ̀ wọ́n ní oṣù Rọ́jàbù yìí àti àwọn oṣù tó kù Dhul-Qa'dah àti Dhul-Hijjah àti al-Muharram wọ́n ní ọlá kan náà àpọ́nlé kan náà láfún wa o a gbọ́dọ̀ sa oṣù Rọ́jàbù lẹ́sà ẹ̀sà táà fún àwọn oṣù tó kù kódà àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin yẹn náà a gbọ́dọ̀ sa wọ́n lẹ́sà kan àyàfi ẹ̀sà tọ́lọ́hun ọba Allah tí ó bá sà wọ́n Ibadallah afáwa Ibn Rajab kọ́lọ́hun ọba Subhanahu wa ta'ala kó bá wa sàlékún kẹ́ fún wa wọ́n sàlàyé báyìí fún wa yìí pé Ọlọ́hun ọba Subhanahu wa ta'ala wọ́n ní lam yardi fi fadli shahri Rajabin wala fi siyamihi wala fi siyami shay'in minhu mu'ayyan wọ́n ní kò sí ẹ̀rí kan nínú Al-Qur'ani àbínú súnà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nínú àwọn ẹ̀rí ẹ̀sìn tó gbé ọlá kan bàbàrà fún oṣù Rọ́jàbù bóyá àwẹ̀ ni ká máa gbà ń bẹ̀ ni àbí ìdìde lóru kan ni ní ká máa ṣe ń bẹ̀ ni wọ́n ní kò sí àdíìthù kan tó lálàáfíà tó sọ nípa rẹ̀ Ibadallah ma'ashiral muslimin àwọn àfẹ́sìn wọ́n jẹ́ ó yé wa pé oṣù Rọ́jàbù yìí aburú tí àwọn èèyàn tí wọ́n dálẹ̀ síbẹ̀ àbí ọlá táwọn èèyàn tí wọ́n ń gbé fún látara àwọn àhàdíìthù kan àwọn ọ̀rọ̀ kan tán ló wá látọ̀dọ̀ ànábì sì kọ́ ló sọ wọ́n wá láwọn ọ̀rọ̀ tí wọ́n ń sàfitì rẹ̀ sọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam yìí wọ́n lọ́nà méjì ló pín sí alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ òun náà ni àwọn àhàdíìthù tó ẹ pé bọ̀hánfà ni àwọn lẹ oyé àwọn tó gbà wá kìí sàwọn tá a lè gbára lé tá a lè gbára lọ́rọ̀ wọn káfọ̀rọ̀ wọn sẹ̀rí nínú Islam ọ̀nà ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìran ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ìran àhàdíìthù yìí òun náà ni al-mawdu'a ìyẹn burú jáì òun náà ni irú àwọn àhàdíìthù tẹ́nì kankan jòkó síbì kan tí wọ́n ń ronú sọ tó sì ń parọ́ rẹ̀ máa nẹ́bí sallallahu alayhi wa sallam àákà díẹ̀ nínú àwọn àhàdíìthù yìí fúnra ara wa nítorí pé àwọn àsìkò dáwà yìí ẹlòmíì ó lóun fẹ́ ṣe wá sí yóò wá ní tuntun lòun fẹ́ sọ yóò mọ karú àdíìthù yìí fún wa àwọn àdíìthù tá a sì wí kò lálàáfíà a lè tètè pẹ̀lú wọn sákìyèsí gbé àfá ẹ bá lọ wọnú tíra èyí tó lálàáfíà àdíìthù rẹ̀ ní ẹ máa kà fún wa nítorí pé ẹ̀sìn wa yìí ẹ̀sìn tó lágbèékalẹ̀ ni kìí ṣẹ̀sìn bàbá tèmi nìkan kìí ṣẹ̀sìn bàbá ẹni kankan ẹ̀sìn gbogbo wa pátápátá ni tó ẹ̀sìn yẹn wá ni ó ti wá lófin a máa tẹ̀lé ntọ́lọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala tó bá gbé kalẹ̀ fún wa mẹ́rin
ọlọ́run ò fìgbà láàyè lẹ̀ kẹ́nì kó ti fẹ́ inú rẹ̀ bọ inú ẹ̀sìn Islam àwọn àfáàjò yìí wá pé ẹ̀rí àwọn ahadith tó jẹ́ dọ̀ọ̀yìnfà tí wọ́n lẹ̀ yìí wọ́n ní wọ́n kà wọ́n oye ó jẹ́ bíi mọ́kànlá lélẹ̀ ìtaari àkọọ́lẹ̀ rẹ̀ akọ̀rọ̀ aka mẹ́ta fúnra ara wa ń bẹ̀ àwọn ọmọ gbọ́ tí wọ́n máa sọ fún wa pé inna fil jannati baba yuqalu lahu Rajab ìpè ẹnu ọ̀nà kan bẹ́ẹ̀ nù ọgbà àlìjánná Rajab ni wọ́n kọ́ sí ilá o kò sẹ́ni tí ó gbàbẹ̀ wọlé àyàfà àwọn tábà ń gba àwẹ̀ Rajab wọ́n ní hadithun da'ifun eléyìí ó lẹ́ o anabi kọ́ ló sọ sallallahu alayhi wa sallam níta anabi sọ fún wa ni pé inna fil jannati baba yuqalu lahu Rayyan anabi ní ẹnu ọ̀nà kan bẹ́ẹ̀ nù ọgbà tó wọ ẹnu ọ̀nà nù àwọn ẹnu ọ̀nà tó wọ àlìjánná wọ́n ń pè ní Rayyan ojú ọ̀nà yẹn yadkhulu minhu as-sa'imuna yawm al-qiyamah àwọn tí ó gbàbẹ̀ wọlé ní ọgbẹ́dà kìyàmà àwọn tó máa ń gbà àwẹ̀ ni so ẹni àwẹ̀ tẹ́sìn ọlọ́run ọba Allah tó bá ti là kalẹ̀ fún wa gbogbo ẹni tó bá ba sábà ti ń gbà á ojú ọ̀nà yẹn lọ́lọ́run ọba Allah yóò special fún wọn tó gbàbẹ̀ wọlé kìí sọ Rọ́jàbù ni wọ́n ń sọ so nípa báyìí tá a bá gbọ́ tẹ́nìkan ká fún wa ká mọ̀ pé kìí sọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam o ẹlòmíì wàá wò pé ṣebí gbogbo ń tán sọ yìí náà ọ̀rọ̀ dáadáa náà ni wọ́n ń ṣe wá lójú kòkòrò ni ní bẹ́ẹ̀ ni ìṣe wá lójú kòkòrò tẹ́nì kó bá ṣe wá lójú kòkòrò kò gbọ́dọ̀ ṣe wá lójú kòkòrò lọ́nà míì tó yàtọ̀ sọ́nà tá Ànábì gbé kalẹ̀ fún wa bákan náà ewu bẹ́ẹ̀ ń bi ká parọ́ mọ́ ẹni tí ò tó Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ṣé wàá rí ká parọ́ mọ́ Ànábì àgbákò rẹ̀ lágbára gan o Ànábì sallallahu alayhi wa sallam ni man qala ma lam aqul falyatabawwa maq'adahu minan nar Ànábì ní gbogbo ẹni tó bá sọ tí ń sọ ó kó ọ̀rọ̀ sí mi lẹ́nu ó lè mi ni mo sọ Ànábì ní kóńtọ̀ wo lọ wábi tí ó jòkó nínú náà ni o ọ̀wọ́ náà sí so nípa báyìí làwọn àfẹ́sì máa fi ń sọ́ra má sọ ọ̀rọ̀ tá Ànábì ò bá sọ sallallahu alaihi wasallam kódà tá a bá ń ka hadith Ànábì lọ́nà àwọn ẹ̀kọ́ tó kọ́ wa òun náà ni pé mo wá gbàgbé bí hadith yẹn ṣe wá tí n bá ti kà á débi kan yín ní aw kama qala sallallahu alaihi wasallam àbí bá Ànábì ṣe sọ torí ká parọ́ mọ́ Ànábì kìí ṣe ẹ̀ṣẹ̀ tó kéré o bọ́tọ̀ pọ̀lọpọ̀ lónìí ń bí àìmọ̀kan wọn bọ́ síta wọn ni táwọn sọ yẹn Ànábì náà ló sọ inna lillahi wa inna ilayhi raji'un àìmọ̀kan ó lágbára púpọ̀ abi Allah subhanahu wa ta'ala kọ́lọ̀ mọ́ fi wá sínú àwọn aláìmọ̀kan o naam ẹlẹ́ẹ̀kejì inú eléyìí táàmù wa òun náà ni pé wọ́n máa ń ṣe àdúrà kan pé Allahumma barik lana fi Rajab ọlọ́run falbarka sí Rajab fún wa o wa Sha'ban falbarka sí Sha'ban fún wa o wa ballighna Ramadan ọlọ́run ọba mọ́sá jẹ́ kí Ramadan ó bá wa dáadáa sẹ́mi ká dúà dáadáa ni àmọ́ tá a bá fẹ́ ṣe àdúrà yẹn ká dá sí ordinarily ẹ̀rí nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ kútúbà abẹ́ ọlọ́run ọba Allah pé oṣù Rajab tí ń bọ̀ ìkọlọ́njì ó bá wa pẹ̀lú dáadáa ó ti yé ìsọ́pà nẹ́bí sallallahu alayhi wa sallam ló kọ́ wa ládùúgbò yẹn nínú ẹ̀kọ́ tá nẹ́bí sì kọ́ wa sallallahu alayhi wa sallam náà ni pé ẹni oṣù tó bá wọlé tá a bá ti rí báyìí ká sọ pé Allahumma ahillahu alayna bil amri wal iman ànẹ́bí ni a ṣàdúrà pé oṣù tá a bá ti rí ká sọ pé ọlọ́run ọba o oṣù tó wọlé yìí o ṣe é lóṣù fọkànbalẹ̀ fún wa o ṣe é lóṣù tá a fi lékún lẹ́sìn o fún wa o ká ṣàdúrà so eléyìí ń ó yàtọ̀ sí pé kéèyàn wá sọ pé àdúrà kan wá special fún Rajab so nípa báyìí wọ́n ní bákan náà àwọn àdìsù tí ò léyìn lálàáfíà òun náà ni pé wọ́n ní pé wọ́n máa ń sọ pé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi ò gba àwẹ̀ kan lam yasum rasulullah sallallahu alayhi wa sallam ba'da Ramadan illa Rajab wa Sha'ban wọ́n ní kò sáwẹ̀ kan tá anabi sallallahu alayhi wa sallam máa ń gbà lẹ́yìn Ramadan àyàfi Rajab àti Sha'ban lẹ́ẹ̀fì ra àwọn ìyá wa níjọ́ àbáwọn bàbá wa níjọ́ wọ́n wà gba Rajab wọ́n gba Sha'ban wọ́n wà gba Ramadan àwọn tẹ̀ ń wò yìí náà kọ́ lọ́mọ́sá foríjì wá a ti dẹ́rú ẹ̀wò rí ngbà kan àmọ́ burú ta kọ́kọ́ rí nbẹ̀ nínú ìyà tí ó kọ́kọ́ jẹ́ nínú ìyà táyé òun náà ní pé àlàáfíà tó fi wá gba Ramadan tó jọ́ràn èèyàn yẹn kò ní sí fún ọmọ nígbà ọba ti gba àwẹ̀ odidi 30 ní oṣù Rajab ó tún gba 30 àbí 29 ó tún gba nínú oṣù Sha'ban Ramadan tó wá jọ́ràn èèyàn yóò ti wá arọ́ ti wá wíìkì ọ̀wá ní lálàáfíà tó fi gbà mọ́ nípa báyìí jàmá mùsùlùmí so àwẹ̀ Ramadan òun náà làwẹ̀ ọ̀ranyàn a gbọ́dọ̀ jẹ́ kí àwẹ̀ kankan kó di wa lọ́wọ́ oye láti fi gba àwẹ̀ Ramadan iṣẹ́ náfìlà oye kò lọ́lá tó iṣẹ́ ọ̀ranyàn bákan náà àwẹ̀ Rajab yìí nu tá a tún fi mọ̀ pé àgbélẹ̀rọ ọ̀rọ̀ ni Ọlọ́run bá subhanahu wa ta'ala ní gbogbo ẹni ó bá ti dàgbà arúgbó kán fà àwẹ̀ ẹlẹ̀ bá láfi àwọn ò bá gba àwẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ẹni ó bá rẹ̀ kó fà àwẹ̀ ẹlẹ̀ ẹ wá pe àwẹ̀ Rajab láwẹ̀ arúgbó ẹ wá yan àwẹ̀ fárúgbó arúgbó tọ́lọ́wọ́n ọba Allah ṣàánú pé má gba àwẹ̀ o máa fáwọn èèyàn ló ń jẹjẹ o ẹ̀yin wá ní kó gba àwẹ̀ ọ̀ràn yẹn Ọlọ́run gbé fúyẹ́ fún àwẹ̀ tó wá jẹ́ àwẹ̀ náfìlà wá dà á lù lọ́rùn ẹ wo àìmọ̀kan jàmá mùsùlùmí
so nípa abẹ́ ìjàmá lẹ́fà ẹ̀rí arúgbó mi yóò sá gba gbogbo ẹni yóò gba Rajab yóò gba Sha'ban yóò gba Ramadan so gbogbo àwẹ̀ tí ó bá ti lẹ́rìí téèyàn bá gbà á Ọlọ́run Ọba Allah kò ní gbà ní ọwọ́ yẹn àti gbogbo àwọn ọ̀ràn ìjọsìn tí ó bá lẹ́rìí téèyàn bá ń ṣe kọ́lọ́mọ́ fi wá sínú àwọn aláṣẹ ìdàrú bákan náà àwọn eléyìí nínú àwọn hadith tó ti ẹ̀jẹ̀ pé àwọn aburú jáì òun náà ni èyí tó máa ń sọ pé Ànábì máa ń sọ pé sallallahu alaihi wasallam pé Rajabu shahri Rajabu shahrullah ipe oṣù Rajabu oṣù tọ́lọ́run ni o wa Sha'banu shahri wa Sha'banu shahri ẹ wá rí Sha'banu títí ẹ oṣù èmi Ànábì ni o wa Ramadan shahrul mu'minin wọ́n ní hadha hadithun mawdu' wọ́n ní àgbélẹ̀rọ ni o ó ti yé oṣù wo ni oṣù Ọlọ́run òun la gbọ́nú àyàtà kàṣíwájú pé inna iddata shuhuri inda Allahi 12 shahran fi kitabillah gbogbo oṣù méjèèjìlá náà lóṣù Ọlọ́run Ọba Allah bóòlù ẹsẹ̀ wa mọ̀ sọ pé Rajabu ló jẹ́ shahru Ọlọ́run oye Ramadan ó máa jẹ́ shahru Annabi oye astaghfirullah Sha'ban ó máa jẹ́ shahru Annabi Ramadan ó máa jẹ́ shahru gbogbo àwa mùsùlùmí wọ́n ní àgbélẹ̀rọ ọ̀rọ̀ ní eléyìí àti bẹ́ẹ̀ 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 lọ́nà àwọn àhadíìthù tí ààyè ò lè gbà wá láti lè rántí. Ibadallah khulasatul albida'i fi hadha ash-shahr èyí tó jẹ́ kókó tá a fẹ́ ṣàlàyé tá a lè fi ṣe sọ́mrì lórí àwọn àdáadáalẹ̀ tí àwọn èèyàn máa ń ṣe nínú oṣù Rajabu yìí méjì ni alákọ̀ọ́kọ́ ń bẹ̀ takhsisuhu bi sawmin ká special rẹ̀ pẹ̀lú àwẹ̀ wọ́n ní aburú ni wọ́n ní àwọn àfáà kórìíra rẹ̀ látara nǹkan bíi mẹ́ta nǹkan alákọ̀ọ́kọ́ òun náà ni pé káládìí ọkàn rẹ̀ an yusama ka'annahu fard mithlu Ramadan ká máa gbà á bí ìgbà tó yẹ pé àwẹ̀ ọ̀ràn yẹn ni oye nífẹ̀ẹ́ jí ó bọ́ bá ti máa sáré pé a fẹ́ gba Ramadan káwá fún oye Rajabu náà nírú àpọ́nlé tá a fún ru àwẹ̀ Ramadan wọ́n nínú tó jẹ́ burú nìyẹn bákan náà an yusama ka'annahu sunnatan thabita wọ́n ní ká máa gbà á ka'annahu sunnatun thabita bí ìgbà tó yẹ pé sunna Nabi sallallahu alayhi wa sallam ni wọ́n lé léyìí náà oye nínú àwọn nǹkan tó fi burú ni ẹlẹ́ẹ̀kẹta i'tiqadu anna fihi khususiyyatu thawab fi siyami ká tó wá fọkàn sí pé ọlá tí ń bẹ́ ń bí ká gba àwẹ̀ Rajabu ó mọ̀ lágbára inú àwọn àgbélẹ̀rọ tí wọ́n sàfitì rẹ̀ sọ́dà Nabi sallallahu alaihi wasallam nínú oṣù lórí oṣù àwẹ̀ Rajabu yìí òun náà ní pé ẹni ó bá gbàjọ́ kan ó ní ládá tí ó gbà ẹni ó bá gbàjọ́ méjì ó ní ládá tí ó gbà àti bẹ́ẹ̀ 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 lọ kódà wọ́n ní ẹnìkan inú rọ́ tí wọ́n pa má Nabi sallallahu alaihi wasallam wọ́n ní arákùnrin kan bẹ kò gba àwẹ̀ rí kò yọ zakari kò sí sí olóore kankan rí kéékìrún àmọ́ máa ń gba Rajabu nígbà wá jáde láyé ó wá sọ fáwọn ọmọ rẹ̀ pé bìkan nìkan sì ń sí wọn wá sí síbẹ̀ ńgbò padà wáyé wọn ló lálàá básàsì parọ́ yẹn ṣá wọn lárakùnrin yẹn wá yọ sí wọn ó wá ń sàlàyé pé oye èmi o ipò mi ti ga o níwájú Ọlọ́run Ọba Allah torí pé ń ṣe gbégéní torí pé ń gba Rajabu jama mùsùlùmí gbogbo orú àwọn nǹkan báyìí oye kò lẹ́sẹ̀ ńlẹ̀ bákan náà àdáadáalẹ̀ ẹlẹ́ẹ̀kejì táwọn èèyàn tún máa ń ṣe òun náà ní pé takhsisuhu bi qiyami laylatin kéèyàn ó dìde kó lóun fẹ́ ṣe náfìlà kan lóru Rajabu náfìlà òun náà máa ń ṣe náfìlà méjì ló gbajúmọ̀ tó máa ń sábà ń ṣe náfìlà alákọ̀ọ́kọ́ òun náà ni salatu raghaib salatu raghaib yẹn wọ́n ní rọ́kà wàhíyá fíntì ashrata rak'atan rọ́kà méjìlá ni fi awwali laylati jumu'ati min shahr Rajab tí wọ́n bá àkọ́kọ́ jùmọ̀ ọ̀sẹ̀ tí ń bọ̀ nísìnyí ó jẹ́ àkọ́kọ́ jùmọ̀ wọ́n wá kóra wọn jọ ba'dal isha'ayni aw ba'dal isha láàrin magrubi sí isha àbí láàrin lẹ́yìn ìṣáì wọ́n wà kóra wọn jọ wọ́n láwọn fẹ́ yẹn náfìlà yẹn wọ́n láwọn ń pè salatu raghaib Ibn Taymiyyah rahimahullahu ta'ala ó ní hadha la asla lahu ó ní salatu raghaib la asla lahu ó ní ìrun salatu raghaib yẹn kò lẹ́sẹ̀ ńlẹ̀ o kódà Imam Nawawi àní munkar ó yẹ nǹkan burúkú ni náfìlà méjìlá káwá kírètì rẹ̀ sójú oṣù Rajab wọ́n ní kò lẹ́sẹ̀ ńlẹ̀ bákan náà wọ́n tún máa ń ṣàyọ̀dún tí Rajabu bá di 27 pẹ̀lú àníyàn yìí pé ọjọ́ yẹn la Nabi sallallahu alaihi wasallam lọ sí Isra wal Mi'raj tó lọ gba ìrun wa àwọn afáàjọ yìí wá pé lam yathbut eléyìí náà lẹ́sẹ̀ ńlẹ̀ látọ̀dà Nabi wa Muhammad sallallahu alaihi wasallam ẹjẹ́ agbìyànjú ìtọ́lọ́n bá fi sínú ẹ̀sìn òun náà ni ẹjẹ́ amójútó òye kódà ó kéré kò bá kéré níwọ̀nba tó bá ti jẹ́ pé ẹ̀rí ń bẹ lórí ẹ̀ káfọkànbalẹ̀ ládàá owó pọ̀ wájú Ọlọ́run bá Allah kìí ṣe kí nǹkan pọ̀ lọ́lọ́run bá Allah fẹ́ lò lọ́dọ̀ wa bí kò yẹ pé nǹkan yẹn tá a fẹ́ ṣe yẹn alákọ̀ọ́kọ́ só lẹ́rìí sọlọ ń bẹ̀ wá sáàsẹ́ nítorí tọ́lọ́wọ́n bá Allah pẹ̀lú lànà Nabi sallallahu alaihi wasallam ntọ́lọ́ nídìí lọ́dọ̀ wa nìyẹn àbí Ọlọ́run bá subhanahu wa ta'ala kọ́mọ́sá fi òdodo hẹ́ni kọ̀ọ̀kan wa kọ́lọ̀njẹ́ alẹ́ tẹ̀lé o kọ́lọ̀njẹ́ amarọ́ nírọ́ kọ́lọ̀njẹ́ alẹ́ jìnnà sí o gbogbo ìjọsìn tá a ṣe tọ́lọ́wọ́n nígbà lọ́wọ́ wa kọ́lọ̀mọ́jẹ́ abá wọn débẹ̀ o àbí Allah kọ́lọ̀mọ́ fi wá sínú àwọn aláṣẹ̀dánù kọ́lọ̀wọ́n sàlékún agbóyẹ̀sì fún ẹni kọ̀ọ̀kan wa Allahumma arina al-haqqa haqqan
وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه ووفقنا لما تحب وترضى يا ارحم الراحمين. اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين. ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. أقم الصلاة.